akí ẹ̀yìn wa nílé lóko àtìlẹ́yìn òtí níbikíbi tẹ́ bá ti wò wá ìrọmọ yìí náà ni o BYM Family TV ìròyìn ayọ̀ kan la mú wá fún yín o ìròyìn ayọ̀ kan la tún mú wá fún gbogbo ẹ̀yọ́ ọmọ káàrọ̀ oòjíire nílé lóko àtìlẹ́yìn òtí níbikíbi tá a bá wà gbogbo la mọ̀ pé bàbá wa Kọ́lá Olóòtú wọn kéré nínú ayé ọ̀dọ́ má sì sọ kẹmọ̀ pé kọ̀ǹfàmù ni ìwọ̀nyí náà ìwọ̀n abẹ́ fi etí àdìmí nìkan gbọ́ mo ní kí n mú wá sétí kọ ògbẹ̀yìn olólùfẹ́ pátápátá kájọ gbọ́ torí tá a bá sọ fún pé bàbá wa Sunday Adéníyì Adéyẹmọ àti bàbá wa Emeritus Adébánjí Akíntóyè àkàndá kan ni wọ́n àkàndá yẹn ni wọ́n o ẹni tí Elédùmarè ṣàdá ni wọ́n ẹni tí Elédùmarè kó ṣàdá ó ní àwọn bàbá méjèèjì tá a dákọ yìí gbogbo àti mọ̀ pé àwọn méjèèjì náà ni wọ́n dúró tán fún ìran Yorùbá ni wọ́n sọ pé ṣe ní ojú ayé tàwọn kò sí àkànjẹ ọjọmọ Yorùbá táwọn bá sì wà lókè pẹ o táwọn ti pàwọdà kò sí ìyà kan tí ọjọmọ káàrọ̀ oòjíire wọn làá bí sọ fún yín pé ṣe àkàndá èèyàn kan ni wọ́n kò sẹ́nìkan tó lè forí gbá pẹ̀lú wọn bẹ́ẹ̀ bá gbàgbé ìròyìn ayọ̀ ni mo mú wá fún yín o ìròyìn ayọ̀ tí àtòfíjà wa gbọ́ òun ni mo mú wá fún yín gbogbo ẹni tẹ́ bá lè darapọ̀ mọ́ wa ẹ bá wa pín ètò kó lọ dáadáa ẹ bá wa pín èmi náà ni o èmi àbúrò yín mọ́mọ́ yín náà ni o BYM Family TV ló mú ìròyìn ayọ̀ wá fún yín òtítọ́ ló máa lékè òtítọ́ ló máa lékè Elédùmarè ló ti bá dá bàbá sí bàbá Akíntóyè àti olóyè Sunday Adéníyì Adéyẹmọ Elédùmarè ló ti bá dá wọn sí ló bá fún lẹ́mìí gúngùn àtàláfíà á ní gbúwà bú lórí wọn lásìkò tá a wà yìí lágbó Elédùmarè ẹ̀mí wọn tó bẹ̀rẹ̀ sóògùn iṣẹ́ lóògùn adélẹ̀ lè rí Yorùbá Nation Movement lápẹ́tẹ̀ gbogbo àwọn ọmọ káàrọ̀ oòjíire ni òwò adíndẹ́fẹ́ kalẹ̀ OPU ní OPC ní ẹgbẹ́ làwọn yẹn gbogbo àwọn tábàpẹ́ra ní ọmọ káàrọ̀ oòjíire gbogbo pátápátá ní Yorùbá Nation kò sí yàtọ̀ ńbẹ̀ torí gbogbo ẹni tuntun sọ gbogbo àwọn tábàpẹ́ra lọ́mọ káàrọ̀ oòjíire sẹ́ gbogbo pátá ní Yorùbá Nation no doubt about it àwọn ẹgbẹ́ táwọn gbọ́ yẹn ẹgbẹ́ lásán làwọn torí ìgbésẹ̀ bàbá Akíntóyè àti bàbá Sunday Adéníyì Adéyẹmọ gbé lórí Yorùbá Nation làbẹ́sàn gbogbo àwọn káàrọ̀ oòjíire ni torí bàbá Akíntóyè àwọn ni wọ́n lọ submit wa fún UNPO tábà gbàgbé àwọn ẹgbẹ́ tó wà nílẹ̀ Yorùbá tí wọ́n pa wọn lẹ́gbẹ́ kò sí ìwé tó ṣéwù kan máa ń kò sí wọn kò sí ẹgbẹ́ tó ṣéwù kan tí bàbá Akíntóyè ṣe wọ́n kàn tó pa àwọn jà fún ilẹ̀ Yorùbá ni àmọ́ nígbà tí bàbá Akíntóyè tí wọ́n ti gbé self-determination dé tí wọ́n lọ́gbọ̀n Yorùbá Nation àwọn jà fún àwọn nìkan láti rí tí wọ́n lọ submit ọmọ káàrọ̀ oòjíire sí under UNPO òun làwọn kan fi sọ fún yín pé sẹ́ àkàndé yẹn ni wọ́n ẹni tẹ́lẹ̀ lè fi tọ́ ni wọ́n ẹni tẹ́lẹ̀ lè tẹ̀lé ni wọ́n tí wọ́n sì ní jẹ́ kulẹ̀ nígbà kọ̀ọ̀kan owó ẹni bá dàkú mọ́ wa mú kí káàbọ̀ sórí ètò ẹ bá wa pín kọlọfà gan ẹ bá wa pín ètò ìkọlọfà kátó fi ti gbọ́ oríire tí mo ní àṣẹ torí oríire ni o oríire lẹ́yìn tí mo mú wá fún owó àwọn káàrọ̀ oòjíire oríire ni o tá a bá fi tá a wa gbọ́ a mọ̀ pé oríire ni torí àwa nígbàgbọ́ pé ọ̀rọ̀ tẹ́ bá gbọ́ látẹnu wa òtítọ́ ọ̀rọ̀ ní ọ̀jẹ̀ òtítọ́ ọ̀rọ̀ ní ọ̀jẹ̀ Yorùbá Nation táwọn pariwo yìí àmọ́ ìpè lágbára Elédùmarè yóò wá sí musẹ ẹ mẹ́ẹ̀ká mi kẹ́ mẹ́ẹ̀ká fúyà gbogbo àdá nígbàgbọ́ nínú bàbá wa Professor Akíntóyè táà nígbàgbọ́ nínú bàbá wa Sunday Adéníyì Adéyẹmọ ẹ mẹ́ẹ̀ká bẹ̀rù o àjọ̀dílẹ̀ lè rí ni ẹ mẹ́ẹ̀ká bẹ̀rù ẹ mẹ́ẹ̀ká fúyà gbogbo àwọn tí ń pè wọn ní
àwọn tẹ́fẹ́ kalẹ̀ àwọn ọmọ ẹgbẹ́ UPO OPC àti tuntun bí ẹgbẹ́ ti pọ̀ tó lè káàrò jíire àtàbẹ́nifẹ́re ni ẹni tá a mọ̀ wípé ó tó tán fún ọmọ káàrò jíire ẹgbẹ́ tá a mọ̀ pé ó tó tán fún ọmọ káàrò jíire òun náà ni ẹgbẹ́ Yorùbá Nation ẹ má dá ọ̀tún ẹ má jìyàn sí. àwọn ẹgbẹ́ tó kù wọ́n kàn dẹ́gbẹ́ lásán ni wọ́n sọ pé àwọn dẹ́gbẹ́lẹ̀ àwọn jà fún ọmọ káàrò jíire a sì rí pàtí wọn lórí gbogbo ọmọ káàrò jíire àárí àṣeyọrí kankan lórí àwọn ọmọ káàrò jíire wọ́n jí wa gbé wọ́n pa wá wọ́n gba ransom wọn ò bí wíṣẹ́ nǹkan lórí àwọn kan tí mo kà lẹ́yìn. àmọ́ nígbà tí bàbá wa Sunday Adéyẹmọ táwọn dé tí wọ́n gbé Yorùbá Nation dé àwọn láti rí pé ni wọ́n lọ bá dáàbò bo àwọn èèyàn wa nígbà tí àwọn Fúlàní tí wọ́n bẹ̀rẹ̀ sí táwọn èèyàn wa láàmú. àmọ́ àwọn ẹgbẹ́ tó kù wọ́n wo ogun àrùn ni wọ́n sọ pé àwọn jà fúnlẹ̀ Yorùbá ẹ gbọ́ ṣé wọ́n jà fúnlẹ̀ Yorùbá báwọn ṣé wọ́n jà fúnlẹ̀ Yorùbá báwọn ṣé wọ́n jà fúnlẹ̀ Yorùbá báwọn. gbogbo ọmọ káàrò jíire ẹ jẹ́ ká kí akó rírí lẹ́ẹ̀kan sí wípé òtítọ́ ló máa lékè òtítọ́ ló máa lékè o gbowó ṣá ó bá wọn dá mì ọlọ́run bá ló bọ̀ bá tó lọ́rẹ̀ mi yín Elédùmarè sẹ́ ló túbọ̀ bá lọ́rẹ̀ mi yín àdéwáyé ti báyìí bàbá Akíntóyè èmi yóò kù fún wa ẹ kú àjẹpẹ́ lábẹ́ Elédùmarè ẹ̀mí tó bẹ̀rẹ̀ sọ́ọ̀bù iṣẹ́ yóò kó adílé lè rí gbogbo ẹmọ káàrò jíire tẹwàá káàkiri àgbáńlá ayé onílọ́jọ́ ṣẹ́gun àṣẹgun ọ̀tá wa ọ̀tá olé ọ̀tá òde ọ̀tá níbí èyí tá a mọ̀ Elédùmarè ló gba lékè wọn. àfẹ́pẹ́ lórí ètò aníkàyèdè mú òyìn ayọ̀ tá a gbọ́ yìí aníkàyèdè mú wá etí gbọ́ ẹ̀yìn lólùfẹ́ wa káàkiri àgbáńlá ayé ẹ̀rí gbọ́ àfẹ́pẹ́ lórí ètò. lórí ọtí bàbá àfọlá ló tún sọ nípa èèyàn wa olóyè Sunday Adéyẹmọ àti bàbá wa bàbá Akíntóyè ká ìwòye ayọ̀ ní o ìwòye ayọ̀ gidi ní mo ní kí mú etí gbọ́ yín kájọ fi dára gbọ́ kọ́mọ̀ jẹ́ pípé nìkan máa gbọ́ kẹ́ni gbọ́ ẹ bá wà lákẹ́ kí tó bẹ̀rẹ̀ sí pé òun náà ó fẹ́ káwọn mi lákè ètò iṣẹ́ ẹ lọ́ọ́ fẹ́ tó kàkọ́ dáadáa òwe dẹ́dà kọ́ mọ́ wa òwe dẹ́dà tó wà lórí ètò ẹ bá wà pín kọ́lọ́ fà ẹ bá wà pín mi ò wọ́wọ́ yín o mi ò tí wọ́wọ́ yín o mi ò tí wọ́wọ́ yín ẹ̀tẹ́ láì ẹ̀yà ẹ̀ka jọ gbọ́. Pọfẹsọ Bánjí Akíntóyè ọlọ́dàbí ẹni pé orí ń mú àwọn tó ṣe Yorùbá Nation tí a ní a fẹ́ gbàjọba iná ẹ̀ fojú sùnùkùn wò. Ìjọba àṣepórí owó òyàn èèyàn fẹ́ ní skọ́rì díẹ̀. Èèyàn kàn dìde ńlẹ̀ láàárọ̀ kùtù kéèyàn ó sì gbé fúláàgì lọ police station àgọ́ ọlọ́pàá àbágọ́ sọ́jà. Wọ́n á rí fúláàgì orí olókùn ẹ̀ lẹ́ńbẹ̀ wọn sí òsì. Ẹ̀ máa wọ́n ní à ní Yorùbá Nation. Kí ló wá ṣẹlẹ̀? Á ti gbàjọba àwa rí fúláàgì ti Yorùbá Nation nígbà tábùtà bá ṣeré lọ ilé ẹ̀kọ́. lẹ́yìn bàbá Akíntóyè ṣe àti Ìgbòho ṣá àwọn gẹ́gẹ́ tó gbé tẹ̀ ní Yorùbá Nation dání. lẹ́yìn àwọn méjèèjì tí mo dákọ̀ yìí kò sí ẹlòmíì mọ́ ẹni tó bá tún jáde pé Yorùbá Nation ń gbé dání irọ́ nípa gbogbo àwọn akáwọ̀ jíire ṣàkàmàjẹ ni o ẹ má yẹ ká tẹ̀lé àwọn méjì tí mo dákọ̀ yìí ẹni orí sàdá ni wọ́n àkàndé èèyàn ni wọ́n.
àwọn sọ́jà wa ń wọra wọn báyìí àtàwọn ọlọ́pàá ẹ̀ wá gbà wọn lọ́wọ́ àkíní Yorùbá nation lẹ́sìn ìpẹ́ra yín kódà àwọn níwèé lọ́wọ́ àgbàwé lájọ àgbáyé tí wọ́n ti fáwọn ní orílẹ̀-èdè tàwọn ọwọ́ àpà àwọn sọ́jà kéékèèké iṣẹ́ ológun tẹ̀ ń kọ́ àwọn tẹ́ lò sí lóde ọyá ṣúgàbá bí wọ́n ṣe palẹ̀ wọn mọ́ nù. wọ́n ṣèyún bẹ́ẹ̀ lẹ́kọ̀ọ́ wọ́n wá pè wọ́n sórí tábìlì pé ẹ má jẹ́ nìkan dẹ̀mí yín lè bodò ẹ lọ́hùn ní ṣe ilé agbọ́rùmù òótọ́ o èyí ò bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ torí wípé àwa ara wa là ń ṣèjọba nǹkan kan ṣẹlẹ̀ sáwọn ará bí ìyẹn ló tún fún wọn gboyà tí wọ́n fi wá bàdàn wọ́n ní a fẹ́ gba amúlùdùn ẹ̀fẹ̀ lọ́sàn kan òru kan a fẹ́ wá kéde pé kí ni bá a ti borílẹ̀-èdè tiwa ní Oòduà nation Yorùbá nation àwọn Yorùbá rẹ̀ rí Yorùbá nation kẹ̀ àwọn ò tí ì gbọ́n tó jẹ mọ́ bẹ́ẹ̀ látàbújá wọ́n kó àwọn eléyìí èyí ò tún lọ bẹ́ẹ̀ láàárọ̀ sátidé labá tó gbọ́rò yìí ẹ gbà wá o àwọn kan ti dé sẹkítẹ́rìàtì wọ́n wọṣọ ológun wọ́n fẹ́ gbàjọba o ẹ̀yin náà jókòó ẹ̀rù wò bí làákàyè èèyàn bá ṣiṣẹ́ dáadáa ẹ fẹ́ gba Yorùbá nation sẹkítẹ́rìàtì Ìbàdàn lẹ lọ ṣé sẹkítẹ́rìàtì Ìbàdàn bẹ́ẹ̀ bá gbà tán ẹ lọ gba Ògùn náà ẹ lọ gba Èkó bẹ́ẹ̀ náà ẹ lọ gba Oǹdó bẹ́ẹ̀ náà wọ́n bá pe Ṣèyí Mákindé pé ẹ wá gbà wá ó láwọn eléyìí ẹ já káwọn Àmọ̀tẹ́kùn ó dì pẹ̀lú wọn jàre Àmọ̀tẹ́kùn bá ní ọwọ́ tí wọ́n gbé ìfẹ́ lágbára ọlọ́ọ̀lọ́mọ nǹkan burúkú tí wọ́n jẹ sára nǹkan yẹn fún wọn ní confidence débi wípé ìtẹ́yìn ò ní làákàyè sí ìyàtọ̀ ọ̀ràn yín bẹ l'Amẹ́ríkà kò lè wá Nàìjíríà o ìyá àwọn ọmọ máa tiẹ̀ kó pé ó lídìí tíìmù yín ẹ̀rábùrò rẹ̀ ń bẹ ẹ̀rẹ́gbọ̀n rẹ̀ ń bẹ. Dúpẹ́ Onítìrí òun ní darí ìjọba àwọn Yorùbá nation tí a fẹ́ dojú ìjọba bolẹ̀ gbogbo nǹkan mọ fọwọ́ sí èmi ìfọwọ́ sílẹ̀ yìí wọ́n dì sí ìfọ̀ àwọn ọmọ ọlọ́mọ ni wọ́n dì sí ìfún yín ní ìwà láì tàláì súnmọ́bì láì làsíláwà lè bàjọba Ìbàdàn náà ti nìkan lásán wà láì bẹ́ẹ̀ ṣe tó tí wọ́n bá kàn kéde pé ẹ̀yọ́ ọmọ mọ́tò tí ń bẹ̀ wọ́n òdùkà nílẹ̀ ń wò lè bàjọba gáàjì èyí ẹsẹ̀ ẹjọ́ kò kẹ́yìn gbé nǹkan sórí ìtẹ́sítẹ́ẹ̀bù sí nǹkan ọba dá gbogbo wa láṣọ pé ọ̀dà nígbà tí ọ̀dà láyé Buhari aṣọ kó sú wa kílẹ̀ ẹ̀pọ̀ tó ṣe yí báyìí ṣé Haúsá ní yàn yín jẹ ní àbí Fúlàní ẹ̀ ní làákàyè sáwúsá ní yàn yín jẹ ní àbí Fúlàní tẹ́ ẹ fi fẹ́ gbàjọba kúrò lọ́wọ́ Haúsá àbí Fúlàní tó wà mí. ẹni ò sí náà bàbá yìí ní tí ẹ bá ti bọ́ rí náà lò kọ́ńtò ń bá fẹ́ dìbò ẹlẹ́ẹ̀kejì ó ní ẹ má dìbò fún mọ́ gbangba lọ́wọ́ lórí tẹlifíṣàn wọ́n ṣiṣẹ́ lọ lórí ẹ̀ lẹ́ni àrírú ẹ̀ rí o èló lẹ̀ ń ṣẹ́ dọ́là ní ìsìn less than 1,000 níjọ́ tó di 1,900 gbogbo ilẹ̀ ń pariwo pé ẹgbà wá o ó tún ti di 1,920 naira o bàbá ìgbẹ́jọba lẹ̀ bá ọ̀bá lè ṣe o wọ́n fagbó lọ́tún lọ́sì dọ́là padà wálẹ̀ ọwọ́ dorí ẹ̀yin onírú aláta ẹ̀yin dáadáa ẹ̀yin tẹ̀ ń tàlùbọ́sà lọ́jà ẹ̀yin dáadáa lọ́yẹ ká bá wí orí yín ò pé orí yín ti dàrú ẹlẹ́ẹ̀ní gbọ́ ọmọ ká ló dúró lórí gbígbọ́ wèrè àwọn ará àdàsọ́rà tí ẹ ń gbọ́ mi wọ́n pè mí jù ọ lọ ìwọ bá ń sá lásán tó bí ìyá jara ni wọ́n ní ata gbówó lérí irú gbówó lórí onídọ́là ní dọ́là wèrè wo nígbà tó o tún rí dọ́là parọ́ mọ́ o tún ní dísù ní àwa ara wa là ń ṣera wa o ẹ wo àwọn tí wọ́n kọ́ ní ìsìn Yorùbá ní ìsìn ẹlòmíín nígbà òun ò rí nǹkan kan jẹ wọ́n kàn wọ́n ní o. jíjẹ́ mọ̀ pé nínú ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ní wọn ó fi ṣàdélé owó ńláńlá ni wọ́n fi gba fọ́ọ̀mù ẹ̀ ní ìkọ́lọ̀ mọ́sẹ̀ wá múgùn ẹlòmíín 100 million ẹlòmíín ná 50 million wọ́n lọ́sàdélé Ògùn Òṣogbo Abẹ́òkúta ní ọbẹ̀ ni wọ́n lọ́sàdélé Ọ̀yọ́ wọ́n lọ́sàdélé gbogbogbò ohun gbogbogbò owó burúkú kọ́lọ̀ mọ́jọ́jú wa dúdú ìrírú ẹ̀rí. ní ìpẹ́ kẹ́yìn kan sòkọ́ kàn mọ́ lálàá aláti ò lè ṣe ẹ fẹ́ gbàjọba ẹ lọ bárẹ́kì ológun second mechanized division kẹ́pẹ́ dé o wọ́n dáná yá yín látẹnu ọ̀nà wọ́n á lọ sẹkẹ́rẹ́àtì tẹ́ ẹ lọ́hùn ṣe jẹ́ ìmákiri ó sì káwọ́ gbéra yọ ọmọ wò níbi tóun ti ń jẹun. tó ṣe pé security Ọ̀yọ́ state yìí kódà gbogbo àwọn state yẹn fi ń ṣe àríkọ́gbọ́n pé Ṣèyí Mákindé ó gbìyànjú lórí ti àwọn ọ̀tẹlẹ̀múyẹ́ ẹjẹ́ àrò làákàyè wa ọ̀ má jẹ́ wọn ó lù ọ́ lòkulò má jẹ́ wọn ó lù ọ́ lòkulò má jẹ́ wọn ó lù ọ́ lòkulò mo wí tèmi o. ojú tí ń pọ́n ni èèpọ́n ni dalẹ̀ ìyà tí ń jẹ ni kì í jẹ ni títí o bá a bá jìyà tá a bá tètè kú á jẹ ẹran tó jẹri lọ o má jẹ́ wọn á fi ọ́ sí tìkùtì o ẹ̀ ń bá kú ni tiẹ̀ tán o onítìrí ti ṣe Yorùbá nation ní àti orílẹ̀ rẹ̀ ìjọba sì gbẹ́sẹ̀ lé bọ́ bá tó bẹ́ẹ̀ kọ́ yọjú pé òun ní Yorùbá nation o òun ló ń nílé o. wọ́n dáadáa ti gbọ́
tó máa bí onítìrìdà kó yọjú bó ló ní Yorùbá nation bàbá wa lóyè Sunday Adéyẹmọ àti Professor Banji Akíntóyè sẹ́yìn pé ọkàn táwọn balẹ̀ bá tó mọ̀ pé genuine cause làwọn gbé dání nǹkan tó jẹ́ ní nǹkan òótọ́ ni wọ́n gbé dání lọ́wọ́ lọ́kàn wọn fi balẹ̀ ní sọ àníṣe sẹ́ẹ̀fì táwọn gbé dání ìṣe. Ajá àwọn ọgbà dandan ni sẹ́ẹ̀fì táwọn mínísítà táwọn gbé dání àwọn olùgbé kàfẹ́ nìkan kan o kò sí nǹkan tó lè ṣe dandan ni wọ́n ní láti fún wa lórílẹ̀‐èdè wa ẹ sọ pé a kú oríire bàbá wa méjèèjì tí mo dákọ̀ yìí àkànní ẹ̀ ni wọ́n o ẹ̀mẹ́ẹ̀ká nù wọn ẹ̀mẹ́ẹ̀ká dìtẹ̀ wọn ẹ̀jẹ̀ ká àkàrò wọn ẹnikẹ́ni tí bá sọ̀rọ̀ tí ọ̀dà nípa wọn ẹ̀mẹ́ẹ̀ká gbọ́ ọ̀rọ̀ àwọn ẹni bẹ́ẹ̀ ọ̀tá àwọn méjì ni wọn o wọ́n kàn bí lórí wọn lásán ni o. Ọba Akọ́lá Olóòtú mo lè pé ọ̀rọ̀ tí wọ́n sọ wà àti fẹ́ dá wa gbọ́ mo lè pé ọ̀rọ̀ tí Bàbá Akọ́lá Olóòtú sọ òkú wọn tàbí dá wa gbọ́ ọ̀rọ̀ kíbẹ̀ ọ̀rọ̀ ni wọ́n sọ gbogbo ẹ̀yin ọmọ Yorùbá tẹ́ bá ní tẹ́lẹ̀ tó gbọ́ onítìrí oko ìparun ní kò yí lọ o oko ìparun ní tó gbọ́ onítìrí kò yí lọ ẹ padà lẹ́yìn ẹ̀ àwọn bàbá yìí dáadáa kọ̀ yí gẹ́gẹ́ ni àwọn ni wọ́n gbé Yorùbá ẹ̀sẹ̀ tọ́jẹ́ ní ìdání àwọn méjì la mọ̀ àti leader of Yorùbá nation lẹ́yìn àwọn méjèèjì èmi ò tí ì rí ẹlòmíì o mi ò tí ì rí ẹlòmíì òun làbí sọ fún yín pé ẹ tẹ̀lé ẹni tó mọ̀nà gbogbo ẹ mọ́ káwọ́ jíire ẹni tó mọ̀nà kẹ́ ẹ tẹ̀lé ẹni tó mọ̀nà ó ní kẹ́ ẹ tẹ̀lé ẹ má tẹ̀lé ẹni tí ó mọ̀nà tó gbé ní ti ìkọ̀ mọ̀nà kankan ìwọ nìkan pa nígbà yẹn bá wà gẹ fúnra wa ó yẹ ká wo inú àwòjìnlẹ̀ sẹ́bìlì àti gbogbo orílẹ̀-èdè ní dúpẹ́ ló ti fẹ́ gbogbo orílẹ̀-èdè yẹn ni bàbá àwọn Akíntóyè ẹ wò ìlànà tí wọ́n là kalẹ̀ ẹ wò bó ṣe ń tọ́ àwọn ni wọ́n lọ rẹ́sítà wa tí ó ń da UNPO tọ́kọ̀ wá fi balẹ̀ tó yẹ pé nígbà tá a bẹ̀rẹ̀ rálì wa kò sí ìjọba ọlọ́pàá ìjọba Nàìjíríà kan tó dá wa láàmú kò sí wọ́n bá tó mọ̀ pé sẹ́fìtà ìsàgbéjà ní yìí ẹ̀tọ́ wa ni lábẹ́ òfin wọn ò lè dà wá láàmú ìlànà tí wọ́n là kalẹ̀ fún wa kátọ̀ òun là ń tọ̀ àbá nǹkan ìjọba jẹ́ àtàkì ọlọ́pàá bẹ́ẹ̀ ni àtàkì sójà kan nígbà tá à ń ṣe rálì kò sẹ́ tó gbọ́ pé a bá mọ́tò àbí a bá nǹkan jẹ́ àbí a ti sọ́ọ̀bù àwọn aráàlú kò sẹ́ tó gbọ́ à ń ṣe rálì wa peacefully tí ó fà wá ládàáni òun ló fún owó àbá lọ́kàn balẹ̀ pé bàbá Akíntóyè o àti bàbá Ìgbòho ṣá o ẹni tí ó yẹ ká tẹ̀lé ni wọ́n àkàndé èèyàn ni wọ́n kéde tó lè jẹ́ wá kulẹ̀ owó ẹ̀ mọ́ká òjìire tẹ́sí in doubt tẹ́ẹ̀ lóye méjì lórí sọ́kùn Yorùbá lè sàn yìí ẹ mọ́ lóye méjì mọ́ ẹ̀rẹ̀ wájú ẹ̀ sọ́gbù yìí káàdọ̀ ìjà fórílẹ̀-èdè bàbá wa àníṣe gbogbo tó bá pẹ́yà lọ́mọ káà òjìire tó yẹ pé Yorùbá lọ́sẹ̀ lẹ́nu gbogbo pátá la yàtọ̀ sí Yorùbá nation tó làbẹ́sẹ̀ ni Yorùbá nation wà fún kì í ṣe ẹgbẹ́
self-determination tí bàbá Akíntóyè tó ń gbé dání làbẹ́sẹ̀ gbogbo àwọn káàrò jíire lọ́wọ́ fún o kì í ṣe ẹgbẹ́ o bẹ́ẹ̀ ni Yorùbá nation kì í ṣe ẹgbẹ́ làbẹ́sẹ̀ gbogbo àwọn Yorùbá ni. gbogbo àwọn ẹgbẹ́ tó wà nílẹ̀ káàrò jíire tí wọ́n pa wọn lẹ́gbẹ́ tí wọ́n sọ pé ẹgbẹ́ làwọn ẹgbẹ́ lásìkò làwọn yẹn lóòótọ́ wọ́n sọ pé àwọn jà fún ọmọ Yorùbá àmọ́ nígbà tí ìyà ń jẹ wá tí ọyàn mú táwọn ajínigbé tó ń dà wá láàmú tí wọ́n ní wá lára kò sí ẹgbẹ́ kankan nínú ẹgbẹ́ tá à ń sọ nípa yìí tó dìde tó jà fún ọmọ Yorùbá tó gbìjà wa kò sí wọ́n sọ pé àwọn jà fún ọmọ Yorùbá ni irọ́ ni wọ́n pa Yorùbá lè sẹ̀ yìí gangan ni la mọ̀ wípé ó dúró tán torí nípa bàbá Sunday Igboho fún ọba fún Elédùmarè tó bàbá lọ rẹ̀ mí wọn kọ́ pa fún wa báyìí àwọn nìkan ni wọ́n dìde ni wọ́n dúró tán gbèsè lójú ayé táwọn ìyàkọ́bọ̀ ọjọ́ mọ́ Yorùbá gbogbo àti fojú gbogbo ìjẹ́ tó gbé ṣẹṣẹ ìkìlì kankan lábẹ́ sọ ni abẹ́ àwọn Fúlàní tí ń dá wa láàmú lábẹ́òkúta lábẹ́ sọ ni àbẹ̀ tí ń dá wa láàmú ní Ondo State lẹ́kìtì àti gbogbo ilẹ̀ Yorùbá káàkiri àgbáláyé tí wọ́n lábẹ́ sọ ni tí wọ́n lábẹ́ sọ ni ẹdúgbò àti wọ́n tún dára ìgbẹ́ yìí ní ìwé ilé kátà Fúlàní tó ń dá àwọn yẹn wa láàmú bẹ́ẹ̀ ẹ wò gbé ẹ̀sìn bàbá Sunday Igboho tún gbé ṣé wọ́n yẹn bẹ́ẹ̀ kò yẹ ká tẹ̀lé kò yẹ ká gbà fún àwọn ẹgbẹ́ kan wá wà wọ́n tó pé àwọn làwọn gba Yorùbá kalẹ̀ lóko ẹrú níbo iṣẹ́ wo lẹ ṣe fún wa tẹ̀bí lọ́kàn pé ká gbọ́wọ́ yìí àwọn lẹ́dá fún di èyí gbogbo àwọn káàrò jíire ká dó tán fómìnira ilẹ̀ Yorùbá ẹ mẹ́rẹ̀ ká bẹ̀rẹ̀ bò bẹ́ẹ̀ ni mẹ́rẹ̀ ká fòyà òwe àti mọ́lẹ́kì mú wá fún yín nílé yìí o òun lè ti fẹ́ dá yín gbọ́ o ọ̀rọ̀ lẹ́tà tí bàbá kọ sí president láì bàbá Buhari Tinubu àti olóyè Sunday Igboho wọ́n tàbí ìwé dára gbọ́ ọ̀rọ̀ lẹ́tà náà fẹ́ ó rí èmi tún níyẹn o ṣé gbogbo àwọn ẹgbẹ́ tí wọ́n pẹ́ wọ́n pé àwọn ẹgbẹ́ làwọn ń jẹ́ ilẹ̀ Yorùbá ṣé ìwé ẹgbẹ́ wo ló ti gbé ìgbésẹ̀ tí àwọn bá gbé láì bàtà tó sọ pé àwọn jà fún ilẹ̀ Yorùbá ìgbésẹ̀ táwọn bá gbé yìí ṣé àwọn ti gbé wẹ̀ àwọn fẹ́ni fẹ́rẹ̀ gan tá mọ̀ láfẹ́ni fẹ́rẹ̀ gan ìṣòro ni àwọn bẹ̀rẹ̀ fún sọ́sọ́rì àwọn bẹ̀rẹ̀ fún àmọ́ bàbá méjì dáadáa wọn wọ̀nyí Ìgbòho Ṣá àti bàbá Akíntóyè àwọn fẹ́ kí ìran Yorùbá kó lábẹ́ Nàìjíríà mi ìjà táwọn ń dà nìyẹn ìjà táwọn ń dà òun nìyẹn àwọn fẹ́ kí ìran Yorùbá ká kó lábẹ́ Nàìjíríà ó yìí kẹta àwọn ọdún lórí nìyẹn o láti sọ pé ìyàtọ̀ wà nú ẹ̀ Yorùbá nation self-determination ìjà ọgbọmọ Yorùbá ni àjọ ọjà ni o ẹmẹ Canada àwọn méjì nìkan o wọ́n ti gbìyànjú tí wọ́n tàwọn ló kù sí báyìí kápá òkú tí wọ́n ẹ̀yà tó ń kọ sí Tinubu owó tàbí ìwé jára gbọ́ gbogbo àwọn kẹtọ́ kọ sí lẹ́tà náà pé ìkẹta àwọn fẹ́ ni àwọn ti fún bàbá Tinubu ní oṣù méjì àwọn fún bàbá Tinubu lóṣù méjì kó ètè dáhùn sí ìbéèrè táwọn béèrè nínú lẹ́tà owó ẹmọ káwọ jíire tó lọ pàdé lẹ́yìn òtí níbikíbi tá a bá wà ìjà Yorùbá lè sẹ́yìn tí gbogbo wa ní o ẹmẹ́ẹ̀ká dáhùn bàbá nìkan o ẹmẹ́ẹ̀ká dáhùn bàbá méjì nìkan o
ẹ jẹ́ ká lọ pàwù tì wọ́n ká fìfẹ́ hàn sí wọn ká fi ìfẹ́ hàn sí wọn torí wọ́n ń ṣiṣẹ́ takuntakun o wọ́n ń ṣe iṣẹ́ gidi gan láì jẹ́ kí Yorùbá kó lóko ẹrú wọ́n ń ṣe iṣẹ́ gidigidi gbogbo àwọn tí máa ń sọ̀rọ̀ tí wọ́n sọ̀rọ̀ tí ò dá nípa wọn ẹ má lè ká gbọ́ tàwọn yẹn ọ̀tá àwọn méjèèjì ni wọ́n àwọn tí máa ń sọ̀rọ̀ tí ò dá nípa àwọn bàbá ìdàdà kọ̀ yìí ẹ má lè ká gbọ́ o ọ̀tá àwọn méjèèjì ni àwọn nìyẹn òun làwọn ènìyàn ìsúnmọ́ ni wọ́n wá torí ìpínlẹ̀ tí wọ́n ń gbé lórí àwọn ọmọ káàró jíire lórí wá ìṣúrú wọn wọn fẹ́ kó ṣe àṣeyọrí irọ́ ni wọ́n sì pa irọ́ ni wọ́n pa torí pé a mọ̀ pé òtítọ́ ló máa lékè dandan nìyẹn torí ọlọ́run bàtà rí kò sílẹ̀ ní alábòsí ẹlẹ́dùnmá tó dá wa kò sílẹ̀ ní alábòsí fún díẹ̀ yìí ètò náà kò yíjú báyìí lọ nǹkan tá a yọ ká mú wá etí gbogbo àwọn káàró jíire òun náà nìyẹn onítìrọ kì í sara wa o atútù sọ o kì í sara wa Democratic Republic fún orílẹ̀-èdè Yorùbá òun ló gbé dání o òmìnira 2022 ló gbé dání àwọn bàbá Akíntóyè àti bàbá Sunday Igboho ṣá àwọn gangan ni wọ́n gbé Yorùbá nìsan dání tí gbogbo àgbáyé ti mọ̀ tí ìjọba Nàìjíríà mọ̀ ṣẹ́ẹ́sì gbọ́ ẹ ká tẹ̀lé wọn o ètò náà àní ìjọba ìlọ o oníyàn tí ọlọ́kà ṣe o gbogbo ẹ̀dẹ̀ ìta ọkọ̀ mọ́ wa lórí ètò àkíyín orí tẹ̀ fi ń wò wá ojú òní fọ́ o èyí tẹ̀ fi ń gbọ́ wa etí ló ní di ọwọ́ tẹ̀ bá tẹ like tẹ bá tẹ love ẹni fọ́nà gbọ́mọ sí o àwa la máa wá o bẹ́ẹ̀ sì ni ẹni làmọ̀dé bá ẹsìn mọ́ gbàgbé mo bẹ̀ yín ni mo rọ̀ yín ni ìwé olùfẹ́ wa tẹ nífẹ̀ẹ́ ìfilẹ̀ BBN Family TV ẹ lọ bá a subscribe tó YouTube wa tó dábàá tó fídíò síbẹ̀ ẹ bá wa wò ó ṣe ti gbọ́ abẹ́yìn náà rọ̀ yín ni o ìjọba lèmi rèé o ìjọba lèmi rèé nǹkan yọ kan tẹ́ fi lé múnú tàwa náà dùn ní wípé ẹ lọ bá a subscribe tó YouTube wa báyìí ni mo tó dún pé àṣọ lásán bá a ti ń gbé wá fún yín lẹ́yìn náà lẹ́ fi ìfẹ́ lẹ́ fi hàn sí wa àṣìmọ́ lóore àmọ́ lóore torí tí a bá jáde tá a máa sọ̀rọ̀ ẹ bá wò wá kó lè ta fẹ́ ṣe fún yín bí tẹ́lẹ̀ bá ń rówó náà tẹ́ fi ra dátà ibẹ̀ òdìdí o torí pé àbúdí tó lókun bẹ́ẹ̀ ni àbúdí tó lọ́sà àpò sàṣà mọ́ra kì í gbẹ àgbo ò ní gbẹ o lágbára Elédùmarè ẹ ṣe kẹrin ni.